ó ṣiṣẹ́ ajé mi lọ. Oṣù kìíní kọjá, wọ́n ní oṣù kejì kọjá, oṣù kẹta kọjá, oṣù kẹrin kọjá. Nígbà tó máa lóṣù kẹfà, ó bẹ́ sọ fún mi, ó ní kí Ṣẹ́gun sí ní ọ̀tún pèdè. Nínú gbogbo ẹgbẹ́ mi pátápátá, gbogbo ẹni tó ní passport, ó ní kí sẹ́ǹdì ẹ̀ sóhun, ó ní gbogbo wọn ló máa kó wọlé. Wàláì ọ̀rọ̀ yẹn jọ mí lójú. Olúwa ṣe. Tọ́lọ́run láti dé, kò sẹ́ni ìbọ̀dì tó lè dá dúró. Passport àwọn ọmọ ẹgbẹ́, àwọn tó dé passport nínú wọn, mo bá fi ránṣẹ́. Oṣù kìíní kọjá, oṣù kejì kọjá, oṣù kẹta kọjá. Gẹ́gẹ́rẹ́, process ìfẹ́ bẹ̀rẹ̀, àbẹ̀rẹ̀ process. Bẹ̀rẹ̀ látòrí application. Ó yọ lọ, àmọ́ òǹtọ́jú ti rí. Iṣẹ́ kan sí yàn, ẹnu mi lè sọ. Ọ̀rọ̀ bí eré bí eré. Sílẹ̀, ọ̀dọ̀ dídí. Mo tiẹ̀ ti believe. Alábọ̀ interview. Iṣẹ́ kan sí yàn ń bá ọ̀rẹ́. Ó ń gbàdúrà lọ́kàn mi. Aláṣẹ pé lolújọ mi bọ́, kí ṣiṣẹ́ rẹ̀ lẹ́ọ̀kan. Ẹni láti fún mi ní físà, àtàwọn elégbèlè yìí. Kí Ṣẹ́gun sí yàn, Ọlọ́run gbọ́, òyìnbó ní choice. Tam lórí físà mi, wọ́n gbégi lé, wàláì, ìrọ̀rùn ló ń bá dé, ọgbà òru. Iṣẹ́ Olúwa ni ọjọ́ nìyẹn lọ́sẹ̀ yìí wọ́n ti ṣe rẹ̀gùn. Olúwa lọ́sẹ̀ yìí ọ̀rẹ́. Kì í ṣe kù sílẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀gbẹ́ni. Wọ́n sá bẹ̀rẹ̀ bí eré. Ọba dọ̀dí ni. Àfihàn tí mo rí lẹ́sẹ̀ ìmẹ̀ mi àbúrò àgbọ̀ngàn tó bá dé. Olúwa wọn láti àbúrò ẹ̀wọ̀n àgbà fíìsà iṣẹ́ tó sì yàn iṣẹ́ Olúwa ni. Àbámọ́jọ takúrò ní Nàìjíríà yìí lọ sí ìlú òyìnbó. Láti Nàìjíríà, Àbújá láti gbẹ̀rẹ̀, Sami lọ sí Egypt. Cairo láti kọ́kọ́ nínú, à ń jẹ àwọn èèyàn. Wàláì, ìlú Cairo, ó náà bí inú òyìnbó. Ọmọgbó lọ létòlétò, Bọ́lá Sáré ìyẹn ní Cairo. Ṣẹ́gun senior olórí ẹbí pátápátá, olórí ẹbí.
kẹ́rọ. Wọ́n fún wa lóòótẹ́, wọ́n ní ká máa jẹ, wọ́n ní ká máa mú. Iṣẹ́ kò sí náà, ìgbà tá a sì gọ́tọ́ láti ìlú Cairo, Adéra, ní London, Victoria Airport, lábẹ́lẹ̀ sí. Ọ̀rọ̀ yẹn ṣe mí bí alábíàlá, wàláì mo ṣe ló jọ mí lójú. Adé part of entry, point of entry, ìyẹn ní London. Wọ́n wojú Clement, wọ́n lójú ẹ̀, ó ti le jù. Wọ́n ní kò lè wọ London, wọ́n ní kí ló dé? Ó ti fà kó. Ó fà kó. Ó ti yóò pọ̀ yẹn. Wàláì Clement ó ti ń gbọ̀n sá mo ní lọ fara balẹ̀ lórí ọkọ̀. Ọlọ́run babalọ́lá bẹ́ẹ̀ bí wọn lè rí ẹ padà sí Naija. Wàláì ìfẹ́ ti ń gbọ̀n ó gbé gìtàwé ẹ sílẹ̀ ó ní gbogbo ara ló rò wọ́n onílọ́ni ẹ̀rù ló ń bà ẹ́ ó máa kọjá owó tí mú. Bíṣẹ́gun sílẹ̀ wọ́n ní ta ló lórí aṣáájú ogun lójú ojúkọ ọ̀gá tí a sá mo bá jáde síta òyìnbó rọjú èmi gan rọjú mọ́ ìjáyà mo ní kìnìún ní mi wàláì ó máa yàgò fún mi ìjáyà. Ó ní kí ni mo wá ṣe nínú London. Mo ní mo wá ṣeré, mo wá kọrin fáwọn tèmi tó bẹ ní United Kingdom. Ojúlé mi ò jẹ́ kí n kọjá. Ó bá wojú mi díẹ̀, mo ní kí ló fẹ́ sọ. Wọ́n ní congratulations, you are welcome to United Kingdom. Olúwo sí. Torí àwọn yóò dúpẹ́. Àgọ̀jì èmi yóò dúpẹ́. Torí ọ̀rẹ́ lọ́rùn yàrá ṣẹ́gun ọ̀pá yẹ̀ lè ṣe. Èmi yóò dúpẹ́. Èmi yóò unfinished matter. Abáwọlé Ìṣẹ́gun Senior láṣẹjáde nínú airport òtútù tó dàbò mi wàláì mo mọ bí tí mo bára mi. Ìṣẹ́gun Senior ó yàtọ̀ sí tirẹ̀ o. Ó yàtọ̀ sí ti Nàìjíríà pátápátá òtútù yìí pọ̀ o.